àwọn ọmọ Yorùbá mọrú irú orílẹ̀-èdè tí a fẹ́ dá sílẹ̀. Gbogbo wa la mọ̀ Nàìjíríà, a dẹ̀ mọ̀ pé àìsàn ńlá ni Nàìjíríà jẹ́. A fẹ́ kó àìsàn yẹn lọ sí orílẹ̀-èdè tiwa nílẹ̀ Oòduà, Ọlọ́run má jẹ́. Ọlọ́run ti fún àwa Yorùbá ní òye púpọ̀, ó dẹ̀ ti fún wa láwọn ọmọ èèyàn, àwọn ọmọ púpọ̀ tó ní òye yẹn púpọ̀. Nǹkan tá a fẹ́ lò nìyẹn láti ṣètò country tiwa tá a fẹ́ dá sílẹ̀. Nigeria is a country without that rejects knowledge. Country eléyìí tí àwa fẹ́ dá sílẹ̀, ibi tó jẹ́ pé ìmọ̀ la fi máa ṣèjọba. Kì í ṣe irú ti Nàìjíríà tó jẹ́ pé wọ́n lè lọ mú darandaran wá nù gbọ́ pé kó wá lọ máa ṣe mínísítà. Irú yẹn ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Oòduà o. Ìdí ẹ̀ nìyẹn tí a fi sọ pé nígbà táwọn politicians wá dẹ̀ ń dàbí pé ọ̀nà fẹ́ dí mọ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà dẹ̀ wá ń sọ pé à ń bọ̀ nílé o, à ń bọ̀ ilé ni ilé wọn náà lóòótọ́, ara ilé kan náà ni nílé méjì, àwa Yorùbá ilé kan ṣoṣo náà la ní. Ṣùgbọ́n ká tó di pé wọ́n kó ọ̀rọ̀ Nàìjíríà, tí wọ́n bá kúrò tó ń gbé ọ̀rọ̀ Nàìjíríà bọ̀, tí wọ́n bá dẹnu ọ̀nà á mọ̀ wípé ilé tí wọ́n fẹ́ wọ̀ yóò yàtọ̀ sí ti Nàìjíríà. Wọ́n á tètè gbé ìdọ̀tí tí wọ́n ń gbé bọ̀ láti Nàìjíríà, wọ́n á gbé jù sọnù kán bá lè wọlé, kán bá lè dá ara àwọn ẹni tó máa ṣètò ilé country tí à ń gbé sílẹ̀. Ìdí ẹ̀ nìyẹn tá a fi ní ká máa ṣe program yìí. Kó bá yé wọn wípé bá a ṣe ń bọ̀ yìí o, kìí ṣe Nàìjíríà là ń gbé padà lọ. The Yoruba nation is not going to be a small replica of Nigeria. It's going to be a totally different country. Ìdí ẹ̀ nìyẹn la fi sọ pé ká máa ṣe ètò mi. Recording in progress. Ní ọ̀sẹ̀ tó kọjá a fẹnubà gbogbo ẹ̀ díẹ̀díẹ̀, ṣùgbọ́n lè ní a fẹ́ wá sọ̀rọ̀ ti politics tilẹ̀ Yorùbá náà. A fẹ́ wá sọ̀rọ̀ ti politics ilẹ̀ Yorùbá. Politics ilẹ̀ Yorùbá ni pé politics ti Nàìjíríà ni wípé mo fẹ́ dolówó, èmi náà lọ bá wọn ṣe politics. Màá wówó olówó yá, màá ṣàwọlé síbì kan àbí kí n ṣe nǹkan tó ń fi máa mọ̀ mí, tó ń fi máa mú mi sípò kan. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti Nàìjíríà ṣe rí nìyẹn. Nígbà tó bá lẹ̀ débẹ̀, ìwọ̀n tó bá lè rí jí wàá tètè jí kíákíá. Torí pé jíjí owó ló wà nídìí ọ̀rọ̀ Nàìjíríà. Ìyẹn ò sí ní ọ̀rọ̀ ti Yorùbá o, ní sí ní ti Yorùbá. So ẹni tó bá fẹ́ ṣe politics Yorùbá kó ronú ẹ̀ dáadáa o. Kì í ṣe dandan kó lọ ṣe, ṣùgbọ́n tó bá lọ ṣe ò ní lè gbàjú sálárì ẹ̀ ń bẹ̀ o. Tó bá mú kọ́bọ̀ kọjá sálárì ẹ̀, ogun ọ̀tẹ̀ adémọ̀ ẹ̀ o. You could go to jail, you could even be executed for sabotaging the national economy. Bẹ́ẹ̀ irú ìjọba tí àwọn ọmọ wa fẹ́ ṣe fún country tiwọn nìyẹn o. Lélẹ̀ tó ń bọ̀. Màá fẹ́ because Chief Ayilogbe ti bá wọn ṣe politics náà púpọ̀. Èmi ti sá kúrò nígbà tó ń dojúrú díẹ̀ lọ. 1990 nígbà tó kù ọdún bíi méjì tá máa elect bàbá wa MKO. Kí mo ti rí pé nǹkan tó ń bọ̀ yá le. Tán kọ lẹ́tà sí mi pé kí n wá ṣe leader committee tó máa kọ cultural policy for Nigeria. Mo rọra kẹ́rù mi, mo sá jáde. Jáde tí mo dẹ̀ jáde ńgbà yẹn 25 years ni mo fi wọ ìwé. Mo sá pamọ́ pátápátá ni. Ní amọ̀kìnní kan báyìí léni pé political party ni the source of all the corruption. Political party, not the source, but the institution that makes corruption. The institution that makes corruption work, that makes corruption powerful, that enthrone corruption is the political party.
ẹ wò ó báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní wọ́n fẹ́ ṣe presidential candidate wọ́n ní kẹ́nìkan kan lọ́ọ́ máa mú 100 million wá 26 people sọ pé wọ́n fẹ́ ṣe that's 2.6 billion in a country where the ordinary person ò lè jẹ oúnjẹ méjì lóòjọ́ mọ́ and your leaders, the leaders of that society, are contributing 2.6 billion only to indicate for the indication that they want to be candidates. What has called all of that into being? The political parties. The political parties. Tí a bá ṣètò ara wa, tí ẹ ò sí political party, things will be better. Àwọn ọmọ yín ti study ẹ̀ gan-an ni. Nǹkan tí wọ́n kọ nípa ìgbogbo mo máa gbé jáde nígbà tó bá yá. The political party is the source of trouble in Black Africa generally. Because once a political party puts you in power, they are going to back you no matter what you do. And the reason is not that they are interested in you or that they love you. You have become the supplier, the opener of the road to their own corruption. So, a máa ṣètò tí irú yẹn ò ní wáyé ọ̀rọ̀ political party. That's one thing. Then there will be laws. There will be laws that will regulate the participation in politics. Ìgbà tí ò bá sí politics àti ò bá sí party. Tó o bá fẹ́ ṣe election, wàá lọ sí àdúgbò yín tó ti wá. Wàá lọ sí village yín. Wàá lọ sí constituency ẹ. Kò sọ́gà kan, àparò kan ọ̀gá ju kejì. You go back to your constituency, contest the election. If you win, you come to Ibadan or the national capital. You all assemble together and elect a prime minister. The prime minister goes out to go and nominate his ministers, brings the names back to the House of Representatives, and we have our government. Ẹ má rò pé gbogbo country tó wà láyé ló ní political party o. Torí pé gbogbo ibi tẹ́ ẹ mọ̀ lẹ́tí ń rí àwọn country tí ò ní political party wọ́n pọ̀. Wọ́n pọ̀ dáadáa, tán dẹ̀ ń ṣe democracy dáadáa. So, political party is not a condition for democracy. Àwọn òyìnbó ló gbé yẹn wá. Torí pé àṣà tiwọn nìyẹn pé ká máa divide nǹkan, ká máa oppose one thing to the other. Àwa Yorùbá a ò rí bẹ́ẹ̀. Philosopher àwọn kan ó ní the foundation of their own thinking is opposition, binary opposition. Tí àwa Yorùbá is binary composition. A máa ń compose ayé wa ni. À ń elect ọba wa tẹ́lẹ̀ rí náà ni. Ṣùgbọ́n a ti mọ̀ pé gbogbo wa lè kórajọ ní ìlú kan láàrin elect ọba. So we appointed a few ọba. But tí ìjòyè bá kú ní agbo ilé, gbogbo àwa tá a bí ń bẹ̀ náà la máa ṣèpàdé títí tá a máa yàn kan láàrin wa. There was no political party. There was no pan into groups. My father was, because wọ́n gbé Èkó díẹ̀ lọ́mọdé, wọ́n mọ Macaulay, ìgbà tán wá sí Èkìtì, tán ní politics wádé, pọ́tì Macaulay lélẹ́yìí, wọ́n join NCNC. Àsìkò wa ń ṣe dad mi like àti máa sọ̀rọ̀ àsìkò ọmọ òyìnbó sọ ṣe àṣọ. Wọ́n ti ṣe treasurer NCNC for some time. Wọ́n joyè. Tí bàbá bá wá jókòó tó wò Bánjí wà ẹ̀yin lẹ́mọ̀wé. Ṣé nǹkan mìíràn wà lẹ́yìn pé àpínra wa sí permanent armies tí wọ́n ń ṣọ̀tá ara wọn forever yìí? Ṣé nǹkan mìíràn wà lẹ́yìn ẹ̀jú pé a fẹ́ yan àwọn tó máa ṣèjọba wa? Ṣé bá a yan àwọn tó máa ṣèjọba wa kó òyìnbó tó dé? And that is the truth of the matter. There are many countries in the world that reject political parties now. In fact, political parties are becoming unpopular in the world. And there is no reason why we should go on for political. You can practice democracy without partisan politics.
So in Qatar, one suggestion, what we have to lose by having political parties is a lot bigger than what we have to gain. So that's one thing. Secondly, there will be laws that guide the practice of politics. O lè lọ sí ìlú yín tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé wàá lọ contest election. Kó débẹ̀ kó wá lọ máa pín owó. Tó o bá mówó fún èèyàn kan ṣoṣo, àwọn tó máa ṣe political intelligence àwa tán bá grab ẹ tán mú ẹ tán gbé ẹ lọ sí court tó lose, you will go to jail. And then you will be banned from taking part in in elections in Yoruba land for the rest of your life. So the penalties are heavy. Thirdly, tó bá wá dìbò fún ẹ tó lọ sílé ìjọba ní Ìbàdàn to the member House of Representatives, National Assembly to the minister, whatever. Owó tí wọ́n ń san fún ẹ níbi iṣẹ́ yẹn nìkan lówó tó máa rí gbà o. Èṣe tí wọ́n ṣe ń ṣètò owó nígbà Awólọ́wọ̀ tó jẹ́ pé bàbá wa Awólọ́wọ̀ fúnra ara ẹ̀ ò lè tiwọ́ bọnú owó ìjọba, òfin yẹn la máa gbé padà o. The system will bring the civil service in Africa, and they manage our affairs very well. We are going to strengthen our civil service back and give them the authority to manage the finances of our country under the laws. And the laws will state who can have access to money. At what point does the minister issue a check or sign a check for a project? Gbogbo wọn ló máa wà ń bẹ̀ o. Bàbá wa Awólọ́wọ̀ lọ sí nígbà tí wọ́n ṣe international tí wọ́n ṣe constitutional conference ní London. Bàbá wa Awólọ́wọ̀ àtàwọn èèyàn kàǹkà ní pàtì wọ́n lọ sí London, wọ́n lọ ṣe constitutional conference. Wọ́n ti ń ṣe minister, bàbá wa náà ti ń ṣe premier àgbà yẹn. Wọ́n wá dé London nìkan lára wọn wá fall sick. Ó wá lọ sí hospital, wọ́n admit ẹ̀. Owó tí wọ́n ní kán wá san lọ hospital ó pọ̀ díẹ̀. Ẹni tó ṣe commissioner Western region London wá pé òun lówó ní commission òun nílé Western region òun ní London láti sanwó doctor fún bàbá tó sick yẹn. Ìgbà tẹ́ bá padà dé Nàìjíríà, ẹ wá ṣètò láti mówó yẹn padà wá kó padà sí àkáǹtì commission. Chief Awólọ́wọ̀ wá ní okay, ó wá ní kí civil servant yẹn kó jáde, ó wá kó àwọn politicians, àwọn kàǹkà bíi tiwé bàbá. Bàbá wa ní ṣebí ọ̀rẹ́ wa ló sick yìí, ọ̀rẹ́ wa lẹni tó sick. Tó bá jẹ́rẹ́ la ṣe wá síbí tó ọ̀rẹ́ wa bá sick, ṣé àní tọ́jú ẹ̀ ni? A máa ránṣẹ́ pé kí ìjọba wa fún wa lówó ni. Ẹ̀jẹ̀ adáwó tá a bá ní lápò àwa ká tọ́jú ọ̀rẹ́ wa. Èmi ò ní bá yín lọ gbowó ìjọba o. Ẹnìkankan ẹ má sọ pé ká lọ gbowó ìjọba o. Èmi ò ní bá yín sáìn ìwé tẹ́ ẹ fi fẹ́ lọ gbowó ìjọba o. Ẹ má gbowó lọ́wọ́ kọmíṣánná níbí yìí o. Ẹ jẹ́ ká dáwó lápò wa. Ó ti wọ́n sàpò tèmi tí mo fẹ́ dání o, ó mú sórí tébù. Kálukú wa mú tiwọn sí, wọ́n rówó tán máa fi tọ́jú ọ̀rẹ́ wọn lọ́sítù. That was the spirit of the time. That was the spirit of the time. Kò sẹ́ni tó ń dédé tí wọ́n sàpò ìjọba wa lọ máa mówó fún kínní. It didn't happen. And that's what we are going to bring back now. That's what we are going to bring back. Tó bá tí ẹ bá di wípé o lọ ń bribe èèyàn kan àbí o lọ ń gba bribe lọ́wọ́ èèyàn kan, wàhálà ló ń dá sílẹ̀ fún ara ẹ̀yẹn o. As I said, the chances are that you will be sent to jail and you will be banned from taking part in the politics of the country as long as you live. Yes, sir. O lè jẹ́ kọ́bọ̀ o lè jẹ́ owó kankan, kò sówó tó fẹ́ jí o. Tí àwọn tó ń ṣe legislator tó ń ṣe àwọn aṣòfin part-time job ló máa jẹ́ o. Ìgbà tí èmi wà lọ́mọdé, tíṣà wa Ọ̀ṣuntòkun tó ń kọ́ mi ní Christ School,
part-time legislator ni o. Wọ́n bá lọ wọ́n lọ lu ọ̀sẹ̀ kan ní Ìbàdàn wọ́n tún sápadà wọ́n máa kọ́ wa ní nǹkan tán kọ́ wa. That's all. Ẹyẹ ìgbà tán fi wà ní Ìbàdàn yẹn náà máa gbowó ẹ̀. That is it. Eléyìí tó jẹ́ pé lẹ́ni wọ́n á lọ kọ́lé fún mínísítà, wọ́n á lọ kọ́lé fún member house, wọ́n á lọ kọ́lé rẹ́rẹ́rẹ́rẹ́ irú yẹn ò ní sí o. When you come to Ibadan, you will lodge in with your friend or your brother or a hotel to Barrowware and so on. That is your business, where you stay. All that the Yoruba nation owes you is the salary you earn for sitting in the House of Assembly. No more. Lẹ́ni wọ́n lọ ra car fún legislator. Wọ́n ra car. There are 500 legislators. Wọ́n lọ ra 500 cars. That will not happen in Yoruba land, in the Yoruba country. It will not happen. Lórílẹ̀-èdè Yorùbá, it will not happen. Yorùbá lọ́wọ́ sí referendum o. Báyìí kankan lọ pé Johnny Court pé à ń ṣe referendum o. Àwa Yorùbá ti létò tiwa tá a máa fi jáde kúrò ní Nàìjíríà láìsí referendum. Tá a bá la fẹ́ ṣe referendum, tá a gbé àwa lọ sí court pé dandan a gbọ́dọ̀ join ní case yẹn, àwa náà gbọ́dọ̀ wà ń bẹ̀ à ń ṣe referendum. Nǹkan tó ń bọ̀ lélẹ́yìí, mo dẹ̀ ń sọ fún yín authoritatively, nǹkan tí wọ́n ń gbé bọ̀ ni. Àwọn Fúlàní ò fẹ́ kí Nàìjíríà pín. Àwọn ló lọ ṣètò wípé àwọn ń lọ sí kóòtù láti lọ bèrè fún referendum fẹ́ni tó bá fẹ́ lọ. Tí ẹ̀yin bá lọ join, ẹ̀yin náà sọ pé ẹjọ́ tán bá dá ń bẹ̀ ó kan ẹ̀yin náà nìyẹn. Nǹkan tán fẹ́ tí adájọ́ bá dá ẹjọ́ wípé kò sí referendum nínú constitution, therefore wọn ò lè grant ìkan tẹ́ ń béèrè. Àwọn Fúlàní fẹ́ sọ yẹn di statement wípé self-determination àti pé a fẹ́ separate from Nigeria is a criminal offence. Kóòtù ti sọ ibi tí wọ́n fẹ́ gbé lọ nìyẹn. Kóòtù ti sọ bẹ́ẹ̀ wípé èèyàn kankan ò lè béèrè fún tẹ́ bá ti lose the case yẹn tán. The interpretation they will give to it, they are planning to give to it, is that self-determination and a desire to separate from Nigeria become criminal offenses, because that is against the judgment of the court. Tó bá happen, on the other hand, pé court sọ pé wọ́n grant petition yẹn, case tán gbé lọ sí court, wípé okay, the federal government lọ ṣe referendum, nǹkan tán gbé bọ̀ láti díẹ̀ nìyí o. Federal government sọ pé kí INEC lọ máa ṣe referendum fún gbogbo yín. INEC á dẹ̀ máa sọ pé ẹ lose. Bá jẹ́ 90% yín lẹ vote yes, INEC á ní 20% péré ló vote yes, ẹ̀yin yòókù lose. Tọ́mọ̀ dẹ̀ ti sọ pé ẹ lose lẹ́ẹ̀kan, ó tán nìyẹn o. So we Yoruba don't have a hand in any referendum arrangement at all. Mi ò mọ bí tí wọ́n ti rí fọ́tò mi wà káàkiri gbogbo ayé wọ́n lè gbé sí. But we are going to make a statement about that. Kẹ́ni kankan máa lọ gba ọ̀rọ̀ referendum wá fún Yorùbá o. Kẹ́ máa sọ pé ẹ lọ sí court. Wọ́n sọ pé referendum is a crime. Kẹ́ wá máa sọ pé àwa Yorùbá therefore a lè sọ̀rọ̀ self-determination mọ́, à á sọ̀rọ̀ self-determination wa o. Tẹ́ bá dẹ̀ lọ sí court, tí wọ́n bá sọ pé kí federal government kó lọ organize referendum, the federal government ní kí corrupted organize INEC kó lọ ṣe èmi ti wà ń bí election tí wọ́n ti rig election rí dáadáa. Èmi ni mo represent Ajáṣin ní 1983 nígbà tí òun àti Ọmọbọ̀rọ̀ contest election, èmi ni mo represent ibi tí wọ́n ti ń ka ìbò. Ibi tí wọ́n ti ń ka ìbò ń bẹ̀ náà ti yí lójú wọn báyìí náà ṣe yí. That is the law in Nigeria. There is no law. The Nigerian Independent Electoral Commission is one of the most corrupted organizations in human history. Kò sí nǹkan burúkú tí wọ́n lè ṣe. A man can win election at the polls and lose election in the offices of INEC. That is the way it is in Nigeria. So àwa ò bá yàn ṣe referendum kankan o. Ẹnì kankan máa lọ máa mórúkọ mi síbẹ̀, mórúkọ Sunday Igboho síbẹ̀, mórúkọ Ajílógbé síbẹ̀, mórúkọ Adéníran síbẹ̀. Àwa ò bá yàn kankan ṣe referendum because we have found out what they are doing. Ẹ má kàn déédéé máa káàkiri.
ọ̀rọ̀ pé amọ̀wé kọ́ leléyìí ẹ má pọn déédéé máa káàkiri kẹ́ máa gba nǹkan tó bá táwọn north bá ń ṣe ẹ máa wò ó dáadáa. The people who went to hold a meeting tán ní ẹ jẹ́ ká lọ sí court ká lọ sọ pé kí court sọ̀rọ̀ for referendum. They have never agreed to the breaking up of Nigeria. They have never even agreed to restructuring. Ẹ rò pé inú wọn wá dùn sí yín báyìí wọ́n fẹ́ wá fún yín ní referendum. Is that what you think? Don't foolishly go and accept something for the Yoruba nation that will hurt the interest of the Yoruba nation. Bó ṣe jẹ́ nìyẹn o.